Salamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Orúkọ tèmi ni Yorubawuyi. Ọmọ Yorùbá àtàtà ni mí, Mùsùlùmí ni mí, and I belong to Yorùbá nation. Yes, kíní àwọn àfáà kan ó ń surface online. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Ìsìlámù ni bàbá yín, fine. Ó yá, ẹ continue. Ìsìlámù ni ìyá yín, okay, à ń gbọ́. Kùránì ni ìwé yín, okay. Àrọ̀bíyà ni èdè yín. Ẹ̀yin tẹ́ ń wo ẹ máa bá mi kà dání. Wọ́n ní ìsìlámù ní bàbá wa, ìsìlámù ní mọ̀mọ́ wa, Kùránì ní ìwé wa, Àrọ̀bíyà ní èdè wa. Ẹ continue. Wọ́n ní Yorùbá nation kò ní ṣeéṣe o, Yorùbá nation kò ní wáyé. Yorùbá nation kò ní ṣeéṣe, Yorùbá nation kò ní wáyé. Ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ treat àwọn àfáà yẹn, wọ́n wà lórí Yorubawuyi Facebook, ẹ lè lọ wò níbẹ̀. Ìsìlámù ní bàbá wa, ìsìlámù ní mọ̀mọ́ wa, Kùránì ní ìwé wa, Àrọ̀bíyà ní èdè wa. Yorùbá nation kò ní ṣeéṣe o, Yorùbá nation kò ní wáyé. Àwọn gọ̀ǹgọ̀ṣú. Yes. Islam was originated from Saudi Arabia, wá sí Nigeria. Have you ever asked yourself, àwọn tí wọ́n sọ fún yín pé Ìsìlámù ni bàbá yín, Àrọ̀bíyà ni èdè yín? Have you ever asked yourself, báwo ni Àrọ̀bíyà ṣe jẹ́ èdè yín? Okay, if you claim Arabic is your language, why tí ẹ ò lè kọ orin yín ní Arabic tí ẹ ń kọ ní Yorùbá? You have so Ìsìlámù ní kíní kan, you have sing it in Arabic language. Kẹ́ wá wá tó máa gbọ́ yín. Yorùbá nation ní wáyé. You are full of yourself. Set of brainwashed people. Inna ma'amu a'udzubillahi minash shaitani rajim, bismillahirrahmanirrahim. Inna ma'amu wizauda shay'an yakuna lahu kun fayakun. Kun fayakun Ọlọ́run ọba mi nìkan ló ní. You are full of yourself. Adúpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè, ọba lè wí lè ṣe, ọba lè ṣe lè wí. Alágbára lórí gbogbo tí ń jẹ́ gbára pátápátá. Oyígíyigì ọba lọ́ba mi, àràbárabá bẹ́ẹ̀ o, kábíyèsí ọba mi kọ̀kọ̀, ọba mi ìbábá. Àrí ìró àlà lálẹ̀ di ọ̀run àdìgún sánmọ̀ aláṣẹ ìkáyé. Ọba mi agbókọjá ogbó akẹ́mọ bí ojú àṣẹ ni bó ṣe fi ají má jẹ̀bi ìṣe olùpàṣẹ ìrọ̀rùn. Olùfinimọ̀nà, òjìlógoṣògo, àríran jùrán lọ. Kábíyèsí Ọlọ́run mi, ọba ìgbà, ọba ọjọ́, ọba ìṣẹ́jú, ọba wákàtí, ọba gbangba, ọba gbangba. Ọlọ́run alágbára bá mi àgbàlagbà tí ń ṣàyà gbangba. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ató gbójúlé, ató faratì bí òkè. Ọba mo ṣetán ta ní òbí mi. Alhamdulillah pé ẹ sọ pé Islam Yorùbá nation ní wáyé, inshallah. You never say Yorùbá nation ní wáyé. Mo inshallah. You said with confidence Yorùbá nation ò ní wáyé. Àmọ́ èmi Yorubawuyi, Mùsùlùmí ni mí, ọmọ Yorùbá ni mí. I belong to Yorùbá nation. Mo sọ wípé Yorùbá nation ti ṣeéṣe o, inshallah o, Yorùbá nation ti wáyé. Yorùbá ni bàbá mi, Yorùbá ni màmá mi, èdè Yorùbá lédè tèmi ń sọ, Yorùbá nation ti wáyé o, inshallah o, Yorùbá nation ti dé tán. Inshallah bí Kudiratullah. Yorùbá nation ti dé tán. This is the same way àwọn kan wà tó brainwash wọn. Wọ́n ti sọ fún yín pé tá àfà bá ti sọ kíní kan, you don't question them. Ayé ìgbà yẹn ti kọjá. Ayé tẹ́ pé téèyàn bá sọ, you question them pé àfà ẹni Yorùbá nation ní ṣeéṣe. Why? Because ẹ sọ pé ẹlẹ́bọ ni gbogbo àwọn tó fẹ́ ṣe Yorùbá nation. You don't even ask your àfà pé táwọn àwọn tó fẹ́ ṣe Yorùbá nation tí gbogbo wọn bá jẹ́ ẹlẹ́bọ,
then why are you using China phone? Àwọn phone tó wà lọ́wọ́ yín China ló ṣe. China ń gba ayé lọ. China ò ṣe Mùsùlùmí. Why ten partner pẹ̀lú China? You don't even ask your Alpha. Pé Alpha, báwo ni technology ní ayé àwọn màmá wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá fẹ́ wo ọmọ wọn tó wà nílùú òyìnbó, wọ́n á gbé omi kalẹ̀, wọ́n á pín tán máa pè, wọ́n á wo àwọn ọmọ wọn tó wà nílùú òyìnbó. Lọ́fẹ̀ẹ́ lófò náà àwọn ìyá máa wò nígbà yẹn. But now before you do video, WhatsApp video call, ẹ láti subscribe ni. Gbogbo tá ní tá mọ̀ yìí ẹ̀ ni wọ́n ń gbà lọ́wọ́ wa tí wọ́n ń lò lọ́wọ́ tó ń lò mọ́ wa lára nísìn. Wọ́n á rọ àwọ̀pá sínú capsule, wọ́n máa gbé fún wa, a máa fowó rà, whereas igi àwọ̀pá wà lẹ́ńkùlé wa tó lè tán ibà. Ẹni tí malaria ń ṣe, ẹni tó ní typhoid tí wọ́n pass omi sí lára, irú omi wo náà pass sí lára? Kí ló wà nínú omi yẹn tó lọ flush àrùn ibà àti typhoid kò nínú ara ẹ̀? This same way many people have been brainwashed, wọ́n fi di boko. They tell you tó bá ti pààyàn lọ́nà Islam, wàá wà àlùjọ náà, wàá gba ọmọge virgin 100 virgins. This same way you guys have been brainwashed and you never ask your Alpha. Alpha, ẹni tó bá ti pa mí sọ́nà jihad tí mò ń jà yìí, máa lọ sí àlùjọ náà, máa lọ bá Ànábì. Ask your Alpha. Tó bá pé ó easy bẹ́ẹ̀ yẹn, kí Alpha yẹn máa lọ díẹ̀. Ṣé Alpha fẹ́ gbádùn 100 virgins ni? You are just being brainwashed. Ọlọ́run ọba nìkan ló ní agbára. Ọlọ́run ọba nìkan ló ní àkápá. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí ọba mi nìkan ni. You are full of yourself. Saying kò ní ṣe like pé ẹ̀yin lẹ dá ilẹ̀ yìí. I saw alaya Alpha Mufti tí wọ́n ṣe fídíò kan. Mufti Ìwó wọ́n ṣe fídíò kan, wọ́n ní lóòótọ́ Odùduwà ló bí àwọn ọmọ Odùduwà làwọn àwọn Ọlọ́run mọ̀ wá dá Ànábì Muhammad Islam for Ànábì Muhammad for Saudi Arabia. Ọlọ́run lè rán sí àgbáyé láti polongo Islam. Bẹ́ẹ̀ ṣe ń ṣe pé Islam, ẹni tó bá ti ṣe Islam ó máa wọ náà ni, ẹni tó bá ti ṣe Islam ó máa ṣe gbọ́ máa ṣàwò. Ẹ ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run ọba ògbọ́n kò ní làákàyè. Ọlọ́run fún ara lè ṣe gbogbo ayé ní ẹlẹ́sìn kan. Alpha Ìsìlámù ní bàbá wa, ẹ lọ Google search because you have been brainwashed. Ẹ lè má mọ̀ mo wá sọ fún yín pé ẹ ń ṣe bí akídanirání, ẹ ń ṣe bí àpọ̀dà. Níbi tí ayé lajú dé yìí, go and Google search it. Wọ́n ti brainwash yín pé ní àgbáyé Muslim, Christian àtẹnuṣẹ̀ṣẹ̀ nìkan ló wà. Ẹ lọ wò dáadáa. We have almost 5,000 religions. Ẹ̀sìn tí ó wà ní àgbáyé is almost 5,000. Ẹ lọ Google ẹ̀ tó dẹ̀ kàwé wà nínú yín, bẹ́ẹ̀ tó pé ẹ ṣe làákàyè. Ọlọ́run bá ní ẹ wá mi, ẹ mọ̀ mí kẹ́ tó sìn mí. Ẹ̀yin fúnra yín ẹ wá Ọlọ́run, dípò tẹ́ máa mọ Ọlọ́run, dípò tẹ́ máa bẹ́ẹ̀ máa sìn. Wọ́n kàn brainwash yín pé bye and you just ẹ kàn máa lọ bí so bẹ́ẹ̀. You don't even ask question. Why tí àwọn àfà yín tí wọ́n fẹ́ Yorùbá nation? You don't ask your Alpha. Alpha yín fẹ́ Yorùbá nation tó gbọ́n believe pé ẹlẹ́bọ ni Yorùbá dáwọn Yorùbá nation. You know Yorùbá nation, we have Muslims, we have some Christians, and we have the traditionalists. Yorùbá nation, ilẹ̀ Yorùbá, ilẹ̀ olómìnira ni tó wà fún gbogbo ọmọ Yorùbá generally. Which ó fẹ́ ṣe Muslim ni, ó fẹ́ ṣe Christian ni, ó fẹ́ ṣe ẹlẹ́bọ ni, ó ní ṣe nǹkan kan ni. You are free to live your life. Ọlọ́run dá gbogbo asáyé, ó fún wa ní ìgbé ayé ìrọ̀rùn ni. You are challenging Almighty Elédùmarè. Wípé why tí kò ṣe gbogbo ayé ní ẹlẹ́sìn Mùsùlùmí, ẹ ti gbàgbé pé ẹ̀sìn Islam yìí wọ́n gbé wá fún wa ni. Àwọn bàbá tèmi ò sí ńbẹ̀ when Quran was written. Àwọn bàbá tí yín ò sí ńbẹ̀ when Quran was written. Àwọn Saudi Arabia wọ́n wá brainwash wa ká lè ṣe tí wọ́n ní. Yes, àti ìgbà tá bá láwọn bàbá wa nìyẹn, they have been brainwashed. Àwa náà ti wà brainwashed, and we are brainwashing our children also. But not to the extent of saying tí èèyàn kò bá ti ṣe Islam kò lè gbáyé or kó jẹ́ pé ọ̀tá Ọlọ́run ni. Definitely you are questioning your God. Kábíyè òsì Elédùmarè, ọba tí ò ṣe bí lẹ́jọ́. Even at this point now, àwọn èèyàn ti ń bi Ọlọ́run. Tọ́lọ́run bá ṣe nǹkan, Ọlọ́run, why did you do this?
You are afraid to question your àfà. Ọlọ́run tó láyé tó lọ́run, àwọn èèyàn kan ti ń question Ọlọ́run, wọ́n ti ń bi Ọlọ́run pé Ọlọ́run kí ló tó ṣe lé. You are afraid, ẹ̀rù ń bà yín, àbí ẹ wà brainwashed, àbí ẹ ṣe làákàyè, Àlùkùránì ní ká ṣe làákàyè. Ẹ dẹ̀ fi bẹ̀rù Ọlọ́run bá sí nǹkan tẹ́ ń ṣe. Being against Yorùbá nation, ẹ takùlá, ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Ẹ bẹ̀rù Ọlọ́run ọba. Nínú Yorùbá nation, àwọn àfáà kan wà tó yẹ pé wọ́n tẹ̀lé àdéhùn ní astajidun lakum. Ẹ pè mí máa dá yín lò. Wọ́n pe Ọlọ́run bá lórí ọ̀rọ̀ Yorùbá nation pé a fẹ́ kú ní abẹ́ kó máa fìyà jẹ wá, kó máa pa wá nípakúpa. Tí àwọn àfáà yín bá fẹ́ ṣe lóòótọ́ lódodo, tánàbí ni ká ṣe déédéé, ká ṣe ìdájọ́ òdodo. Bí Buhari àwọn Fúlàní ṣe ń jiyàn pé tí wọ́n ń pa àwọn èèyàn, tí táwọn èèyàn tí Buhari dákẹ́, ó yẹ kí àwọn àfáà yín challenge Buhari ni. Wípé Alhaji Shehu Alhaji Buhari ló wà lórí oyè náà. He's a sheikh. Ó dẹ̀ lọ sí Hajj many times. He's a Muslim. Muhammadu Buhari. He is protecting his people. Let me speak Yoruba. Buhari on bu àwọn èèyàn tiẹ̀. And because of religion is different from culture. Àfáà wake up. Àfáà tí wọ́n fi religion fi ẹ̀sìn tàn. La ojú ẹ̀ jí kó má sùn. Nígbà tí àwọn boko bá wọ àárín ọjà tó bá ju àdó olóró kalẹ̀ tí wọ́n ti gbìyàn tó pa gbìyàn lọ rẹpẹtẹ, they don't come and ask you pé ṣé mùsùlùmí ni ẹ ká tó ju bọ́ǹbù lẹ̀. They don't come and ask you ṣé Kristẹni ni ẹ. Wọn ò ní wá bi ẹ́ pé ṣáláwo ni àbẹ́lẹ́bọ ni ẹ. Tí àwọn boko bá wọ state kan nígbà tó máa ra sáàkì gangan, ẹ mọ èèyàn tí wọ́n pa ní gangan ni. Ọ̀pá títí wọ́n pa àfà. They don't ask you ṣé kò yẹ kẹ́ ẹ sùn, kẹ́ ẹ jí kẹ́ má sùn pé ohun tó wà nílẹ̀ ti kọjá ẹ̀sìn. Kò yẹ kẹ́ ẹ mọ̀ wípé ohun tó wà nílẹ̀ yìí ó ti di pé ọ̀rọ̀ ilẹ̀ ni, ẹlẹ́yàmẹ̀yà nìkan tó wà nílẹ̀. Wọ́n kàn tàn yín pẹ̀lú ẹ̀sìn ni. Jọ́ Ìsìlámù ní bàbá wa, Ìsìlámù ní màmá wa, Yorùbá nation kò ní wáyé. Ṣé iye tí Kristẹni ra ẹran ó yàtọ̀ sí iye tí wọ́n ra ẹran tiẹ̀? Tó bá ti lọ́jà bá ní mùsùlùmí ni mí o, irùngbọ̀n mi rèé o, sọ́sọ́rọ́. Wọ́n á dín owó rẹ̀ sì kù fún ẹ. You pay the same amount of price fún ìrẹsì lọ́jà àti ìwọ àti Kristẹni àti mùsùlùmí àti ẹlẹ́bọ àtẹni tí ò ṣe anything. Iye owó mọ́tò kan náà lẹ́jọ́ ń san. Ṣó orí ẹ ni? O jí kó má sùn ni. O rí pé lè ti kọjá pé ọ̀rẹ́ ẹ̀sìn lélẹ́yìn ni. You are just being brainwashed. Ẹ má ṣe mu Yorùbá nation. Yorùbá nation la wá fẹ́. A ní láti kúrò ní abẹ́ brainwashed, lábẹ́ ìhámọ́. Ká gba Yorùbá nation. If you want to be a Muslim, go and be your Muslim. Kó máa kí wákàtí márùn-ún ẹ̀ tó wá ti sáfìrì àti wítìrì kó fi gbẹ̀yìn ẹ̀. Àwọn àfáà yín tí wọ́n sọ fún tó ń brainwash yín, wọn ò sọ fún yín pé ní Saudi Arabia, táwọn ará Saudi bá ta epo tán every year ni wọ́n ń fún àwọn ọmọ wọn ní owó. Òṣìṣẹ́ Saudi Arabia tó bá ti jọmọ ìlú every month wá gba owó tí wọ́n tún wá ta epo tán, èrè tí wọ́n bá rí lórí epo yẹn wọ́n á tún wá fún yín lọ́mọ Saudi. Wọn ò sọ fún yín pé ní Dubai wọ́n ṣe bẹ́ẹ̀, Cairo wọ́n ṣe bẹ́ẹ̀. They brainwash you. Yìí tó bá jẹ́ ìyà nínú ẹ̀sìn ni wọ́n ń gbé fún yín nílẹ̀ Nàìjíríà. Ìgbádùn nínú ẹ̀sìn àwọn Saudi náà ní, àwọn Cairo náà ní. Most àwọn àfáà yín ni wọ́n ń gbé owó fún. Àwọn Muslim country ń gbé owó fún in the name of religion pé wọ́n ní ebi ń pa àwọn èèyàn ní Nàìjíríà o, ìyà ń jà mùsùlùmí Nàìjíríà o, a fẹ́ kọ́ mọ́ṣáláṣí o. Wọ́n ń gbé owó fún most of àwọn àfáà yín pé ẹ lọ fi bọ́ àwọn èèyàn ní Nàìjíríà, but àwọn àfáà yín pocket ẹ̀. Most of them go to Umrah every year. Àwọn owó tí wọ́n ti fún wọn pé lọ́dọọdún o máa kó èèyàn báyìí wá sí Umrah. They go with their families, not you. You look wretched, you look tattered. Ẹ kò dọ̀tí síbẹ̀. Ìsìlámù ìgbà bàbá wa. Mùsùlùmí làwa náà. Ọmọ Mùsùlùmí ni wá. Àmọ́ Yorùbá ni bàbá mi. Ọmọlúwàbí ni bàbá mi. Ọmọ Yorùbá ṣá ni màmá mi. Ìsìlámù ni ẹ̀sìn mi.
Yorùbá nation máa wáyé o, Yorùbá nation ti dé tán. Inshallah Yorùbá nation ti dé tán o, Mashallah Yorùbá nation ti dé tán. Yorùbá nation ti dé tán. Ilẹ̀ bàbá wa máa gbà, orírun wa lélẹ̀. For you talking with pride, pé orin tẹ́ kọ yẹn kọ pẹ̀lú pride ni. Ọlọ́run á wọlá wípé ẹ fira yín wé Ọlọ́run ọba. Ẹ sọ with confidence pé Yorùbá nation ò ní wáyé. Ọlọ́run á wọlá pé ẹ yọ orúkọ Ọlọ́run ọba kúrò ńbẹ̀. You say with confidence pé pẹ̀lú tiyín pẹ̀lú akatakítí ẹ̀sìn yín, agídí tẹ́ gbé wọnú ẹ̀sìn, pé Yorùbá nation ò ní wáyé pẹ̀lú agídí lẹ fi sọ. You don't even say it pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ọlọ́run á wọlá pé ẹ yọ àṣẹ Ọlọ́run ọba kúrò níbẹ̀. Èmi Yorubawuyi mo wá fi àṣẹ Ọlọ́run ọba sọ pé Mashallah bi kudiratullah. Yorùbá nation ti dé tán o, Yorùbá nation máa wáyé ní agbára ti Ọlọ́run ọba. Ní orúkọ Jésù Kristi, lórúkọ bàbá tí ọmọ àti ti ìdàpọ̀ ẹ̀tẹ̀mí mímọ́, torí àwọn tó máa wà nínú Yorùbá nation wọ́n máa ṣe Kristẹni. Inshallah bi kudiratullah bi jai Muhammadu Rasulullah sallallahu alayhi ta'ala wa sallam. Ní agbára ti Ọlọ́run ọba, ọlá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Yorùbá nation máa wáyé. Ní agbára àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá. Àwọn tí Elédùmarè ọba tó ní ayé tó ní ọ̀run tó kódà sí ilẹ̀ Yorùbá. Ní àṣẹ gbogbo tí wọ́n mọ̀ pátá tó jẹ́ orírun Yorùbá. Yorùbá nation máa wáyé. Lọ́lá àwọn tó jẹ́ free thinker. Àwọn free thinkers tí wọ́n ò ṣe kankan, wọ́n ò ṣe sí kankan. Yorùbá nation máa wáyé. Ọmọ ò ní yan ìyà kó yan ikú, ìyà yẹn ti pọ̀ jù. Àwọn àfáà tí wọ́n brainwash yín pé Yorùbá nation ẹlẹ́bọ ni wọ́n. I am here Yorubawuyi láti wá sọ fún yín pé Yorùbá nation wà fún gbogbo religion ni. Even if you have any religion, you can do whatever you want to do. But we have to get back our land because àwọn boko tí wọ́n wọ ìlú, tí wọ́n pa àwọn èèyàn yìí, wọn ò tí dé Ìgàngán or any other state. Ní Yorùbá land kó lọ bí wọ́n pé wá o, ṣé Mùsùlùmí ni ẹ́, a fẹ́ ju àdó olóró sílẹ̀ o. They will never ask you. Wọ́n kàn dá àwọn ọjà, wọ́n ju àdó olóró sílẹ̀. Àwọn tí wọ́n jí gbé, tí wọ́n bí wọ́n bá Mùsùlùmí ni wọ́n àbí Kristẹni. Àìmọye àfáà ni wọ́n ti jí gbé, àìmọye àfáà ni wọ́n ti jí pa. They never ask them, ṣé Mùsùlùmí ni ẹ́? Wọ́n sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ aṣálẹ̀, wọ́n sọ wá di olòṣì lójoojúmọ́. Wọ́n gbé àwọn èèyàn, wọ́n gba 100 million, 50 million, 200 million. And Buhari, Shehu Buhari, Muhammadu Shehu Buhari never said anything. Nítorí pé àwọn tribe ti ẹ̀ ní, àwọn ọmọ ìlú ti ẹ̀ ní. Muhammadu Buhari ó keep on supporting àwọn ẹ̀yà ti ẹ̀. Kí o máa pa wá nípakúpa, wọ́n wá ń fi ẹ̀sìn kó ẹ̀yin lómi ọbẹ̀, wọ́n fi Ìsìlámù tàn yín. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí, ẹ wo lùkù yín, ṣé báwọn ará Saudi ṣe rí nìyẹn? Ṣé báwọn ará Cairo ṣe rí nìyẹn? You will not come out and say, oh, that comes to the oni kini kan ẹ̀sìn ni. Alágàbàgebè ẹ̀sìn, oni kini kan ẹ̀sìn ni. Yes, if you would like, you say that. I don't care. But let me tell you, mo sọ wípé ìyà tó bá wà nínú ẹ̀sìn náà máa ń fún yín nílẹ̀ Nàìjíríà. Last 2 years, ní 2020, àwọn ọmọ University of Benin, wọ́n ṣe kíní Halloween. Gbogbo ẹ̀yin àfáà lè bọ́ta lórí 70% ló bọ́ta lórí internet tẹ́ ń pariwo tẹ́ ń ṣépè láwọn ọmọ lọ́mọ. Look at you today, Saudi Arabia ní 2022. Last month, October 2022, ìjọ Jímọ̀, Saudi Arabia ṣe Halloween. Àwa tí ń gbọ́ pé Saudi Arabia máa ń ṣe Halloween. Wọ́n máa ń ṣe Halloween bẹ̀ tó máa ń bò. Bẹ̀ tí wọ́n ò rí bò mọ́ lọ́dún nísìn. Wọ́n ṣe Halloween ní Saudi Arabia. Cairo ṣe Halloween. Gbogbo Islamic country pátápátá ló ṣe Halloween ọdún àwọn àjẹ́. Àjẹ́ Nàìjíríà lè máa ń lẹ̀ lóko pa. Saudi Arabia wọ́n ṣe Halloween láti celebrate àwọn òkú wọn, àwọn bàbá wọn tí wọ́n ti lọ. Wọ́n gbé àṣà, wọ́n gbé ẹ̀sìn kalẹ̀. Ẹ̀sìn Mùsùlùmí tá tó gbé fún wa, wọ́n gbé kalẹ̀. Wọ́n wá ṣe àṣà àti ṣe tiwọn. Celebrating Halloween, wọ́n celebrate àwọn old people wọn tó ti lọ. Àwọn kan lọ́dún àjẹ́ ni fine. Àwọn kan lọ́dún àwọn òkú ni fine. But here in Nigeria, òkú yín á kú, ní òkú tó bá ti kú wọn gbọdọ̀ dáná fòkú. Rántí pé Halloween ni wọ́n jó káàkiri ni wọ́n lo mask àwọn tó máa dẹ́rù bàyàn. Àwọn lò, wọ́n tún du kíní wọn sọ́rùn.
ẹlòmíì wọ àlùkìmbà ó dẹ̀ wọ mask Halloween ní Saudi Arabia tá ti ń lọ Mecca tí gbogbo wa ń lọ Mecca tí gbogbo wa ti lọ jọ́sìn pé ilẹ̀ gbígbà àdúrà tó bá ti dé Mecca àdúrà ò lè gbà àdúrà ń gbà nílẹ̀ Yorùbá ibi tó bá fọ Ọlọ́run ọba ẹ̀ sí ló ti máa bá Ọlọ́run is not living in Saudi Arabia Ọlọ́run is everywhere ṣọ́ sọ fún pé Saudi Arabia Ọlọ́run ọba ń gbé ni Ọlọ́run is everywhere with tí mo sọ yín sìn ẹ sọ fún Saudi pé tó bá fẹ́ wá sí Mecca kọ́ máa fún mi ní fisa tẹ́ bá yẹ kí n lọ gun àràfá ní Mecca máa lọ gun òkè sóbì ńlọrin tẹ́ bá yẹ kí n gun àràfá ní Mecca máa lọ gun òkè Olúmọ lábẹ́òkúta tẹ́ bá ní kó bá fún mi fisa ìgbé kí má wá gun àràfá ní Mecca àìmọye òkè oríṣiríṣi nìbàdàn tí mo lè lọ gùn kí ló dé tí ẹ mú àṣà àti ẹ̀sìn tí ẹ dàpọ̀ mọ́ra wọn ẹ kàn ń dalú pọ̀ mọ́ ṣàpàní àyìn àáfàá àfọpọ̀ mọ́yọ̀ lẹ́ ń ṣe lè there are a lot of àwọn àáfàá gidi tí wọ́n mọ̀ pé ẹ̀sìn ọ̀tọ̀ àṣà ọ̀tọ̀ ojúṣe ọ̀tọ̀ ànábì Muhammad sàṣàlà náà ó sá kúrò ní ìlú ẹ̀ láti gba ìlú ẹ̀ padà ni tí ànábì ò bá dìde fún ara Mẹ́kà ni ṣé ẹ̀yà lè lọ sí Mẹ́kà nìsín ṣẹ́rí gbogbo ẹ̀yin tí wọ́n brain wash ẹ wòra yín dáadáa ǹjẹ́ tí ẹ wá bíra yín mo wo fídíò yẹn ìsìláàrùn ní bàbá wa àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké tó ń ṣe ń dìde nísìn ẹ kàn ń brain wash àwọn ọmọ yẹn èjì àwọn ọmọ tí ẹ kó jọ tẹ́ fi ń kọ ìsìláàrùn ní bàbá wa sẹ́ẹ̀tì wọn ní China they are into technical kíní ni wọ́n ṣe they teach them about technical experience wọn ó ti grow high ọmọ èjì àwọn tẹ́ ń wò yẹn ní China àwọn tẹ́ kó jọ sínú ilé ẹ kò kó àwọn ẹjọ́ this is child abuse ẹ fáwọn ọmọ ẹ kò kó wọn jọ look at the way they look ẹ bí àwọn ọmọ yẹn ṣe rí ẹ kò kó wọn sínú ilé ìsìláàmù ní bàbá wa fine èjì wọn ní China ti ń ṣe phone èjì wọn ní China wọ́n ti improve ìlú wọn èjì wọn ní China ti mọ̀ pé helicopter pilot ló ń fẹ́ ṣe wọ́n ti fún ní plane délé tó ti ń wà èjì àwọn ọmọ tẹ kó sílé tẹ̀yìn child abuse lè lè kó arrest yín ni àwọn ọmọ tẹ kẹ́ kó sí school kó máa kàwé tó bá ti léwé dé kó lọ sílé kéwú let them know wípé ayé ti civilize èjì àwọn ọmọ ẹ̀ tẹ̀ ń wò ní Saudi wọ́n jẹ́ lọ sí school tí wọ́n ṣé nǹkan táwọn ará Saudi ń jẹ àwọn ọmọ Saudi tó bí ní Saudi ṣé tí ó ń jẹ làwọn ọmọ tí ń jẹ ṣé the way táwọn Saudi ṣe look làwọn ọmọ tí ń look they look that hard ẹ kàn fìyà jẹ àwọn ọmọ with the name of ẹ̀sìn is not anything again not everything ẹ̀sìn dá dúró àṣà ìṣe ojúṣe náà tún dá dúró ẹ jẹ́ ká ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwa máa gba Yorùbá nation inshallah bí kúdírà tó láì torí wọ́n ṣe Halloween ní Saudi ẹ̀yin àfà lè bọ́ sí online the same ẹ̀yin àfà tẹ condemn àwọn ọmọ university tí wọ́n ṣe Halloween ní 2 years ago you are here now do alábòsí nìyí alábò I always say alábò mọ́ra nìyí nígbà tí wọ́n ṣe Halloween ní Saudi kí ló yẹ tẹ́ ẹ̀ bọ́ àbí chelsea ò já àwọn ará Saudi mọ́ ni ẹ̀sìn Islam tẹ̀ ń pariwo sí àwọn ará Saudi wọ́n mọ́ pẹ̀ mọ́ alábòsí ni alábòmọ́ra òní ẹ lè sọ fún pé àwọn ará Saudi tí wọ́n ṣe Halloween ọba Saudi ò mọ̀ nípa ẹ̀ because kì í pé wọ́n ṣe nínú state kan kì í pé wọ́n ṣe nínú village kan wọ́n ṣe tó pé internet gbé everything gbé CNN gbé wọ́n ṣe Halloween ọdún àwọn àjẹ́ Saudi on tún lu tí wọ́n ṣe wọ́n gbé àṣà ìṣe wọn ní arugẹ wọ́n gbé ẹ̀sìn lé wa lọ́wọ́ àwa gba wèrè mẹ́sìn Nàìjíríà agba wèrè mẹ́sìn ni yes agba wèrè mẹ́sìn ni it is not about do or die nísìn gbogbo ìlú pátápátá even Saudi Arabia plane tó máa fò ní 2050 2022 la wà wọ́n ti ń ṣe kalẹ̀ China ti ń wọ 2050 mi mọ̀ bí àwọn àfáà sọ fún yín pé people are living in future now àwọn ti ń live in future bí àwọn sọ fún yín pé
technology ti dé pé àwọn ti live in future. Most people are living in the moon. Now many people are living in future 2040, 2030, 2020. People are living in future. And they have been practicing it down now. Ara Saudi Arabia àti Iran níjà. Saudi ò gbé Quran lọ fi jà. Ìbọn náà gbé lọ. I am not praying for war. Fẹ́ ogun. Saudi àti Iraq ní issue. Saudi ò gbé Quran lọ. Jágàmù ni wọ́n gbé dání lọ. Nǹkan tó bá jọun la fa fi wéhun. Epo ẹ̀pà ló jọpọ̀ sí ẹ̀ lérí. Stop deceiving yourself. This is the same way. These are fast. Most of their fast, they brainwash you guys. Teba sick. Ní lọ sí hospital. I know of a man. Afa. Kọ́lọ́run fọ́run kẹ́. I don't know. Ẹ̀sìn tó ń ṣe ẹ̀sìn má lọ sí hospital ni. Má lọ sí hospital. But I lọ kinile. Ọ̀pọ̀ hospital ló padà kú sí. But tó di pé worst. Lẹ́lẹ́ pé ara ilé ẹgbàá un. Wọ́n gbé lọ sí hospital. Ó ti sick for the past 2 months. Kò lóògùn. Ó wá fa láúlà wala quwata sínú kíní. Láúlà wala quwata ló fà sínú omi ló mu. Ó ní typhoid ó fa láúlà wala quwata. Why ti sa àwọn àfáà tó ní ká fa láúlà wala quwata. Wọ́n ò sọ fún yín pé ní Saudi Arabia hospital wà ńbẹ̀. There is hospital in Saudi Arabia. Don't be deceived. Tó bá sick ní Saudi, wọ́n máa gbé lọ sí hospital ni. Tó bá sick ní Saudi, wọ́n máa gbé lọ sí hospital ni. Wọ́n ò ní fa láúlà wala quwata lé lórí. And yes, they just brainwash you. Everything. Ìjọba kò provide iṣẹ́ fún àwọn èèyàn. Ẹni àmúwọ́ Ọlọ́run lẹ́ni tẹ́bi ń pa. Wọ́n pa àwọn sójà lójú ogun. Governor El-Rufai sọ pé the soldier that died are destined to die. Ọlọ́run ló kọ pé wọ́n máa kú sójú ogun. Ọlọ́run ò kọ nonsense. Ọlọ́run ò kì í ṣọba ìkà. Ọlọ́run kì í ṣọba tó wicked. He never write nonsense about me. Táwa kálí sọ́lá láì. Táwa ra mọ̀ pé kábọ́lọ́run dúró kó dẹ̀ pa wá tán. You brainwash people with many irọ́ lẹ fi ń brainwash àwọn èèyàn. Irọ́. Àfáà tó tún mo sọ pé ó kú yẹn, ìjọ òkú ẹ̀, àwọn èèyàn tó wá sí mi wá sí, a dúpẹ́ pé àfáà wa tó kú yìí, wọ́n ti mọ ànábì kan tó kú, wọ́n ti gbà sílámù sáyé wọn kó tó kú, ó dẹ̀ dá wọn lójú pé wọ́n yẹ ṣe dáadáa tí wọ́n ti kú yìí, inú àdìjọ́ náà. Who told you pé inú àdìjọ́ náà ló ń lọ? Tó pé kò lògùn ó kú sí gífà. Ó kú sí gífà ni mẹ́. Kò lògùn, ó sì kò lògùn. Ó kú sí gífà ni. Ọba Saudi lògùn. Ọba Saudi ó lọ ń ṣe BP check. Ó ń check BP ẹ̀. Ó láwọn doctors tí wọ́n tọ́jú ẹ̀. Most of doctors tí Nàìjíríà báyé wọn jẹ́. Saudi wá kó wọn. Why ti Saudi sọ pé àwọn doctors tí Nàìjíríà báyé wọn jẹ́ yo. Even Christians. Àwọn Christians Saudi tó you are brainwashed. Saudi kó àwọn Christian doctors ní Nàìjíríà. Wọ́n kó lọ Saudi, wọ́n ní kó máa lọ ṣiṣẹ́ fáwọn. Because Saudi are protecting their people. Christian doctors in Nigeria, but our doctors that shell over 2,000 doctors ní Saudi kó. Lára àwọn doctors yẹn ẹlẹ́bọ wà ńbẹ̀. Ẹni tí ó ṣe nǹkan wà ńbẹ̀, kò sí nǹkan tó kan Saudi pẹ̀lú ẹ̀sìn tí wọ́n ń ṣe. Ohun tó wà ní ọpọlọ wọn, tó wà ní orí wọn ní Saudi fellow. Saudi will never condemn you. Likewise, America, àwọn civilized country, London, wọ́n ní condemn yín. Look at you. Ìsìlámù ní bàbá wa jẹ́, ìsìlámù ní màmá wa. But you are far. On wọ Italian shoe. Ìmẹ̀kọ ayé. Bàbá ìtẹ̀lẹ̀lẹ́dà. Ni àfáà yín wọ̀. Italian ló ṣe. Ṣáwọn ará Italy ṣe Muslim ni wọ́n àbí Christian. iPhone 20, iPhone 30, iPhone 50. Ẹ̀yin ò ṣe bí àfáà yín pé àfáà kí ló fi sínú fóònù tèmi ṣe ń sọ̀rọ̀ níbí tí wọ́n ń gbọ́ ní country mi. Ẹlẹ́bọ̀lá people yìí mẹ́. If you want to be Islamu ní bàbá wa, because of that, wọ́n takú Yorùbá nation. Why tó ń lo phone? Fáànù tí most yín lò, China náà ti ṣe. Why tó ń lo phone? Why tó ń gba fáànù sára? Most yín wọ mọ́tò.
The same way I spoke with one alpha, ó pa lọ ra washing machine, ó ní ra washing machine, ó fẹ́ máa sọ pé bí haram ni washing machine, alpha come off it. Ó ní obìnrin, àwọn obìnrin wọ́n wà pé tó máa kọ́ fọwọ́ fọ aṣọ ni, káṣọ mọ́, ànábì ní ká fọ ká gbo etí aṣọ. What? If you are saying ànábì ní ká kí obìnrin gbo etí aṣọ dá káṣọ mọ́, nítorí ẹ̀gbin ló ṣe lè ra washing machine fún ìyàwó ẹ̀, you are a ìkà. Ìkà, alábòsí, ẹni bí ni ẹ́. That's the way I told him. Àfáà ẹni bí ni yín. If you want us to do everything that ànábì do, ànábì ò wọ mọ́tò. Ànábì ò wọ plane. If you want ìyàwó ẹ to be washing clothes, kó fọ gbé tí aṣọ gẹ́gẹ́ bí ànábì ṣe sọ, sallallahu alaihi wasallam. Why tí o ní ànábì Muhammad sallam kò wọ mọ́tò, ìwọ náà ò ní wọ mọ́tò. Plane wo la ànábì gùn? Ṣànábì lo phone, ẹni bí òun lo phone, ìka èèyàn. O ṣe máa wọ gbáríyẹ, dáńdógó, bàtà adẹ́já tí ànábì wọ, ẹ̀yin àfáà tí ń wọ canvas. Ṣànábì wọ canvas, àti ẹ̀gbọ́n pé ànábì ó jẹ tomatoes. Wọ́n ní kò ń jẹ àlùbọ́sà. Mo sì tí ìyàwó yín bá ti lo àlùbọ́sà sínú ọbẹ̀, kó ta sánsán, ẹ ní jẹ. Ẹ̀yin ìka ẹni bí. Stop brainwashing people. Yorùbá nation ti dé tán o. Inshallah Yorùbá nation máa wáyé. Mashallah Yorùbá nation ti dé tán o. Ilé olómìnira máa wáyé. Mùsùlùmí ní ẹ̀sìn mi, Yorùbá ṣá ni èmi ń sọ, Yorùbá nation ti wáyé o. Inshallah Yorùbá nation ti dé tán. Mashallah Yorùbá nation ti dé tán o. Mashallah Yorùbá nation máa wáyé. Àmín náà bí kódéra to lie. Ẹyẹ brainwash wa. Ayé ti lajú. Ẹyẹ tàn wá. Ẹlẹ́tàn ni. Ànábì náà ká má joyè ẹlẹ́tàn. Ẹlẹ́tàn ni yín. If you want us to be like ànábì, ká má ṣe iṣẹ́ ànábì, sallallahu alaihi wasallam, ká má wo àwọn ànábì, ẹ má ṣe nǹkan tànábì ṣe. Tànábì ò dẹ̀ ṣe, ẹ má ṣe. Ànábì ò ná dọ́là, ẹ má ná dọ́là. Ànábì ò ná pounds, ẹ má ná pounds. Orí ìyá ṣàlì tó wà nínú kíní ẹ má ná euro, ẹ má ná pounds, ẹ má ná náírà. Abat Macaulay ló wà nínú owó yín. Abat Macaulay ò kì í ṣe mùsùlùmí. Ẹ má ná mùsùlùmí, ẹ má ná owó Abat Macaulay. 1,000 naira yín ṣé mùsùlùmí ló wà nínú ẹ̀. Owó tó yẹ kẹ́ máa ná nìkan is 20 naira tó ya Murtala Muhammed síbẹ̀. 20 naira nìkan ló yẹ kẹ́ máa ná. Ẹ má ná owó tó bá ti jẹ́ dọ́là, ẹ má ná euro, ẹ má ná pounds. Ọjà tó bá fi dọ́là kó wọlé láti òkè òkun, ẹ má rà níbẹ̀. Ẹ yé jẹ imported rice. Àwọn ará Cotonou ò kì í ṣe mùsùlùmí. Rice wọn ni wọ́n kó wọlé fún yín tẹ́ ǹjẹ́ yé jẹ imported rice mọ́. Gbogbo bá ti jẹ́ imported things ẹ má jẹ mọ́. Tí bá ti wá láti Saudi Arabia, oúnjẹ Saudi Arabia nìkan máa ní kẹ́ máa jẹ, máa mú Laban. Ẹ yé mu Carnation milk, ẹ yé mu Peak milk. Ẹ yé jẹ anything tànábì ò bá ti jẹ mọ́, ẹ yé hùwà kà. A ti gbọ́n o, we are wise. Stop deceiving us. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. May God bless you. Ẹ ṣé gan. Bye.